mo ṣàrí pé mo wà lójú àlá pé àwọn kan fi ẹgba wọ́n fi ń lé mi kiri ẹyọ kan wá gbà mí lójú oorun ìgbà tí mo jí tí mo ṣàdédé máàkì yẹn wà ní ẹ̀yìn mi mo ní ọba Solomon àjọ jẹ́ ọ̀rẹ́ ni ṣebí ọba Solomon ìlú ẹ̀ níbí wọ́n ya wèrè ní orí àwọn mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ dàrú ni orí wọn dà wọn ò mọ nǹkan tó ń ṣe ṣebí wọ́n fowó wọn jẹran ní Saudi òkùnkùn ò lè lágbára títí kó lágbára tó ìmọ́lẹ̀ torí iṣẹ́ tí à ń ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ ni torí èmi kọ́ nìkan ni mò ń rìn èmi àtàwọn tàlẹ́mọ̀lẹ̀ mi lájọ ń rìn so bí èèyàn bá rọ̀ fún mi láìṣẹ́ láìrẹ́ wọ́n á padà wá bẹ̀. Ìṣẹ̀ṣe sì wà moving episode ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú ẹ mọ bá wa subscribe síbẹ̀ fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àṣàdànù ńbẹ̀ ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀ ẹ máa rí ìkan mú bẹ̀ kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ kọ̀ọ̀kan lára wọn ẹ tó wá jẹ àǹfààní lára wọn Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀ so àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ bá ti fẹ́ sẹ́ndì owó sí wọn tẹ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ ìlúdó. Ọmọ ogun tẹ ìlúdó mo rí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi. Ọmọ ogun tẹ ìlúdó. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn bàbá tó bí lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi orúkọ tèmi ni Abbey Olóòtú èmi lọ́mọ àkọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ́ bàjẹ́ èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi lọ́mọ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. Bàbá tẹ̀ ń wò níwájú mi ọba ni wọ́n ní ìlú Àjàgbà àmọ́ tí mo ṣe ṣe alábàápàdé wọn ó yí ọba Ọlọ́run Elédùmarè. Bàbá ẹ dákun kí ló kọ yín. àṣẹ gbogbo ojú tó ń wò wá ojú tẹ fi wò wá ò ní fọ́ etí tẹ fi gbọ́ wá ò ní di èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín his spiritual eminence ọba Dr. Ọlákìtàn Akínmúṣiré tí gbogbo ayé mà sí ọba Awóyẹmí. Kábíyèsí bàbá kábíyèsí ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín ẹ ní bínú pé ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè yìí ìbéèrè tó lágbára àmọ́ ẹ dákun ẹ foríjì mí kí ni ìyàtọ̀ tó wà láàrin oṣó àti àjẹ́. Oṣó àti àjẹ́ ìyàtọ̀ díẹ̀ náà ló wà láàrin wọn àwọn méjèèjì alágbára ni wọ́n. Oṣó ni agbára tí a fún ọkùnrin láti lè máa paradà láti lè máa tú láti lè máa dè. Àjẹ́ ni agbára tí a fún obìnrin láti lè máa tú láti lè máa dè àti láti lè máa paradà. Oṣó ni tọkùnrin àjẹ́ ni tóbìnrin ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. Bàbá a jẹ́ pé kò sí ọkùnrin tó jẹ́ àjẹ́ ni. Kò sí ọkùnrin ò kì í ní àjẹ́ oṣó lọkùnrin máa ń ní ìran àwọn obìnrin ló máa ń ní àjẹ́ wọ́n ní arábìnrin àjẹ́ ni arábìnrin àjẹ́ ni
ìran àwọn obìnrin ló máa ní àjẹ́, ìran ọkùnrin ló máa ní oṣó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ìran ọkùnrin ni máa ń ní oṣó, a jẹ́ pé kò sí obìnrin náà tó jẹ́ pé oṣó ni. Rárá, kò sí, àjẹ́ lobìnrin ní, oṣó lọkùnrin ní. Bàbá, inú mi dùn fún ìbéèrè tí mo béèrè yìí, tẹ̀sí dá mi náà ní ọ̀nà tí ó tọ́ àti gẹ́gẹ́ bó ṣe yé yín sí bàbá. Ṣé babaláwo ni àbóníṣègùn àbádáhùnṣe? Ẹ ṣé olóòtú, ẹ kú àtótónu. Babaláwo pọ́nbélé ni mí. Iṣẹ́ tí a jẹ́ ń ṣe yìí, iṣẹ́ àjogúnbá ni, iṣẹ́ àwọn baba ńlá wa ni, iṣẹ́ tí a gbà lọ́wọ́ àwọn baba wa ni, iṣẹ́ ìran wa ni, ni iṣẹ́ babaláwo. Ṣùgbọ́n nígbà tí a tún tẹ̀síwájú nípasẹ̀ ìmọ̀, a tún wá lọ kọ́ṣẹ́ díẹ̀díẹ̀ kún bíi ewé, egbò, kí la ń fi ewé ṣe, kí la ń fi egbò ṣe, àwa tún lọ kọ́ ẹ̀ náà láti lè fi support iṣẹ́ babaláwo. Bàbá, torí gẹ́gẹ́ tí mo ṣe ń wò yín yìí, kí ni nǹkan tẹ́yin gangan lérò, kí ni èròǹgbà yín tẹ́ fi wò pé iṣẹ́ babaláwo lẹ fẹ́ máa ṣe? Iṣẹ́, mo ti sọ síwájú olóòtú, mo ní iṣẹ́ ìran wa ni, iṣẹ́ ilé wa ni, ó yé mi, ogún ilé wa ni, kò ṣeé sọnù, kò ṣeé má ṣe. Ó yé mi bàbá. Iṣẹ́ tí bàbá mi ṣe kó tó jáde láyé, iṣẹ́ tí bàbá mi ṣe kó tó jáde, so iṣẹ́ yẹn náà làwa gbọ́dọ̀ ṣe. Ó tún ní ọmọ mi báyìí sì tí mo ti tún kọ́, táwọn náà bá tún ṣe, tá bá tún lọ, ọmọ mi á tún jogún àtúmọ̀ṣe. Ọ̀rọ̀ yín yé mi bàbá, èmi wá fẹ́ kọ̀rọ̀ tèmi náà yé yín bàbá. Ṣé iṣẹ́ mi ò wù yín ni, àbí torí pé bàbá yín ṣe ló ṣe wù ẹ̀yin náà kẹ́ ẹ ṣe? Iṣẹ́ tí a dá mọ́ mi látòdì ọ̀rọ̀, nígbà tí mo gbé fáwọ gbódù làwọn babaláwo ti sọ fún mi pé iṣẹ́ babaláwo ni màá ṣe. Torí tẹ́lẹ̀ mo lọ school, mo kàwé díẹ̀. Ohun mi kí n jẹ́ bí bank manager. Nǹkan tí mo sọ náà. Ohun mi kí n jẹ́ bí lọ́ọ̀yà. But ìgbà tí mo gbé fáwọ gbódù, wọ́n ti sọ pé kò sí iṣẹ́ tí mo lè lọ kọ́ míì, kò sí school tí mo lè lọ, pé èrò ọkàn mi pé kí n lọ sí ọ́fíìsì, kí n lọ pé kò lè ṣeé ṣe, pé iṣẹ́ babaláwo ni iṣẹ́ tí mo yàn wá látòdì ọ̀run. Pé iṣẹ́ babaláwo ni iṣẹ́ tí mo yàn wá látọ̀run. Ní iṣẹ́ tí mo yàn wá, pé bí màá ṣe gan kò ní máa yé mi. Pé àwọn tọ̀run lá máa support mi. Òtítọ́ ọ̀rọ̀ bàbá. So àtìgbà tí mo jẹ̀ tí ń ṣe mo dúpẹ́ náà, àṣàṣetì, Elédùmarè fún wa ṣe. Inú mi tiẹ̀ dùn pé mo bá yín pàdé lónìí bàbá. Gẹ́gẹ́ bí babaláwo tẹ́ ẹ jẹ́ yìí, ó ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ ṣe gangan, iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ yìí? Tẹ́ bá wo àwọn bánà tó wà níbí, last year la ṣe léyìí, that is 11th year. Èyí tó wà níbẹ̀ yẹn 12 years anniversary. Inú ọdún yìí náà la ṣe 12 years nìyẹn, ó pé ọdún 12 lọ́dún. Ó pé 12 years tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá, láti bí 12 years yẹn kí là ń dojúkọ yẹn kan? Bí ká túyàn sílẹ̀ kó nàyàn látojú oorun, bí kéèyàn ṣẹbọ míì kó gbẹ́bọ lọ síta mẹ́ta, kílẹ̀ tó mọ́ ké bọ́dì èèyàn ti wíìkì àti dìde gan kó di wàhálà, bí ká túyàn sílẹ̀ nígbà míì kó di wàhálà, kan tún ní káwọn fúnra wa ká máa ṣèràpadà fára wa pé iṣẹ́ tí àwọn ayé wọ́n gbé sínú ìdà wa lọ tún pé sí àníkàn tá a fẹ́ fi represent ẹni. At least I face a lot of challenges. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, à ń borí. Òkùnkùn ò lè lágbára títí kó lágbára tó ìmọ́lẹ̀. Torí iṣẹ́ tí à ń ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ ni. So àwa náà la máa ń borí, àjẹmábó lágbára Olódùmarè. Bó ṣe jẹ́ nìyẹn. Àṣẹ bàbá. Kábíyèsí, ẹ dákun mo fẹ́ kẹ́ bá ń ṣàlàyé bíi 2 sí 3 nínú àwọn àdúgbò yín, bó ló ṣe ṣẹlẹ̀ gan? A ti rí iṣẹ́ tí a ti ṣe rí tó jẹ́ pé ìgbà tí a tún fẹ́ tábà lọ, wọ́n ní ká lọ yẹkú fẹ́ nìkan. Ìgbà tá lọ yẹkú fún. Ẹ lọ yẹkú fún yàn. Ìgbà tí Ìtámẹ́ta láti lọ ṣe 3 junction láti lọ ṣiṣẹ́. Àwọn ọmọ ṣẹ́ 12 kó lọ nígbà yẹn, about 4 years ago. Ìgbà tí a délé, ọmọ ìkíní parí pé orí jẹ́ ń fọ́ òun, èkejì sọ pé inú dùn òun, kí ló dé? Gẹ́gẹ́ bí ọmọkùnrin awọlé, àfún wọn ní àgbo, ẹgbà ilé yẹ la, ẹgbà ilé yẹ fi para. But yet kàkà kéwé àgbọn rọ̀,
líle lónìí àṣẹ tó wá bí ifá léèrè ifá olóòkun asọ̀rọ̀ dayọ̀ kí ló ń ṣẹlẹ̀ wọn ní iṣẹ́ ta lọ ṣe yìí ni pé àwọn ayé wọ́n ti fojú sí àwọn náà ló bá ọjà pé ìgbà tá ti tú ẹnìyẹn tá ti yẹ kúkú lórí ẹnìyẹn pé àwọn tá a mú lọ wọ́n fẹ́ di ẹrù yẹn lé lórí mo ní èèwọ̀ òrìṣà Ọ̀rúnmìlà má jẹ́ kójú tì mí ọ̀nà wo là á gbà wọn ní ká lọ wékun ká wẹja ká wá ilé ká wẹlẹ̀ ká tún fi ṣiṣẹ́ fáwọn àjẹdúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó lára àwọn àdójúkọ tí a ti rí nìyẹn. bàbá ìdẹ́mi náà tún wà tó tún jáde olùkọ́ ìtẹ̀ tún rò pé ó tún ní kejì tó ti ṣẹlẹ̀ sí yín rí. tó ti tún ṣẹlẹ̀ a ti lọ ṣiṣẹ́ rí a ti lọ ṣiṣẹ́ odò rí ká lọ ṣiṣẹ́ ẹgbẹ́ fún yàn ìgbà tá a ṣiṣẹ́ tí adélé mo sùn mo ṣáà rí pé mo wà lójú àlá pé àwọn kan fi ẹgba wọ́n fi ń lé mi kiri ẹyọ kan wá gbà mí lójú oorun ìgbà tí mo jí tí mo ṣàdédé mákìyẹn wà ní ẹ̀yìn mi. ẹ̀dọ́ bàbá ẹ lálàá nínú àlá yín wọ́n wà nínú aṣọ white wọ́n á fẹ́ gbá lé mi pé kí n dúró ṣèbí èmi ni mo lé wọn mo ti tọ́ wọn níjà kí n tó mo wá ń sá wọn lé mi mo sáré pé lójú àlá ẹgbà kan sáà bà mí ibi tó bà mí ní ẹ̀yìn yẹn ìgbà tílẹ̀ mọ́ mákìyẹn wà ń bẹ̀. níbi tó bà yín lẹ́yìn yẹn ìgbà tílẹ̀ mọ́ mákìyẹn sì wà ń bẹ̀. ó wà ń bẹ̀ ìgbà tílẹ̀ mọ́ á pe àwọn ìyàwó mi pé kán wá wo ẹ̀yìn mi wá sọ pé ta ló nà mí bo mo lọ ṣé mo lọ jà ni mo ṣe èmi ń bà yàn jà ni màá sáré fún wọn pé nǹkan tí mo rí nìyí. so àwọn náà wá rẹ̀ rí pé ṣé nǹkan báyìí tún lè ṣẹlẹ̀ ni pé wọ́n rò pé inú fíìmù ló ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mo ní nǹkan tó ṣẹlẹ̀ láyé náà wọ́n fi ń ṣe fíìmù kán nà yàn lójú oorun kí ajẹ̀rí ìpa nínú ayé. bàbá irú àmọ̀ràn wọn lè bá wa gbà wọn tó jẹ́ pé ó wù wọ́n láti ṣiṣẹ́ àwọn ẹ̀fẹ́ kọ irú àmọ̀ràn wọn lè bá wa gbà wọn. ẹnikẹ́ni tó bá wù láti ṣe iṣẹ́ awo iṣẹ́ tó dáa ló fẹ́ ṣe ṣùgbọ́n ṣá ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ akọ́fà ká mọ̀fá ẹ jẹ́ akọ́fà ká gbọ́fá ẹ jẹ́ akọ́ ògùn ká mọ ògùn ká má kọ́ pé àtikọ́ lóṣùn kan àtikọ́ lóṣùn mẹ́fà àti mọ́ rárá o ká kọ́fà mọ̀fá ló ń sọ nídìí ògbólógbó babaláwo ká kọ́ ògùn mọ ògùn níṣèyàn di ògbólógbó oníṣègùn kéèyàn fa balẹ̀ kó kọ kó dẹ̀ mọ̀ kó tó lè bẹ̀rẹ̀. 2 téèyàn bá ti ń ṣiṣẹ́ awo máa fi dúdú pè funfun máa fi funfun pè dúdú bó bá ṣe rí gan bí ifá bá ṣe sọ fún ẹ ni kò ṣe sọ máa torí owó tó fẹ́ gbà lónìí kó lọ ba ọ̀la ẹ jẹ́ ẹlòmíín sáré owó wọ́n fẹ́ lo limousine wọ́n fẹ́ lo mọ́tò ńlá wọ́n fẹ́ lo GLE wọ́n fẹ́ lo GLK ohun tí fáni kan sọ fún yàn pé kẹ́ fi ewúrẹ́ kan ṣẹbọ wọ́n gbé ewúrẹ́ méjì mẹ́ta àwọn míì wọ́n tilẹ̀ yọ wọn kàn fẹ́ ewúrẹ́ ṣẹbọ àtìgbà tí mo ti ń ṣiṣẹ́ kò sẹ́ni tí mo ṣiṣẹ́ fún online tí ò rí fídíò iṣẹ́ tí mo ṣe tí mi ò sì ń díẹ̀ fún àwọn míì tó ń sáwó wọn kàn pè ní ẹ̀ló àti ṣiṣẹ́ yẹn o àdúrà ti gbà ètùtù ti gbà o kò sí proof pé ẹ ṣiṣẹ́ ẹ̀ sìn ní fídíò ibi tẹ́ ti pa ẹran ibi tẹ́ ti pa àgùntàn ibi tẹ́ ti ń pa àgbò ibi tẹ́ ti pa ẹ̀ sìn díẹ̀ wọ́n sáré owó wọ́n fi ọjọ́ iwájú wọn sílẹ̀ irú àwọn yẹn tán bá kàn dán lónìí aṣọ wọn máa pọ́n bìtà pàrọ̀ ní ọ̀la ni. Third iṣẹ́ ta bá ń ṣe láàyè yìí ká tó máa sílò tí ọmọ ẹlòmíì owó tó gbà ẹlòmíì lọ yáwó tó fi ṣètùtù ni ẹlòmíì lọ yáwó láti fi ṣètùtù o tún wá dùpẹ́ nìyẹn o gbowó lọ́wọ́ ẹ̀ o ṣètùtù yẹn tí o bá jẹ ìyá ẹ̀ ọmọ ẹ̀ á jẹ ìyá ẹ̀ ìwọ ti lè jẹ ayé tiẹ̀ yánganyàngá kó jẹ́ bìtìbìtì kó ti kú kó ti lọ tiẹ̀ àwọn ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò mọ kankan àwọn ọmọ ẹ̀ tó fi sílẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí máa jẹ ìyà so àmọ́ mi fún àwọn tó bá sọ pé wọ́n fẹ́ ṣe awo ni pé wọ́n ṣe pẹ̀lú iná mímọ́ àti àyà funfun lọ́dọ̀ wa níbí yìí nílẹ̀ kálẹ̀ kò tilẹ̀ fi bẹ́ẹ̀ sí awo tó ń ṣe bẹ́ẹ̀ torí pé àwa believe lórí ọ̀rọ̀ ìmàlẹ̀ a believe lórí ayélála a believe lórí ẹ̀dẹ̀lẹ́rùn tó bá ṣe bìtìbìtì ayélála á pa tó bá ṣe bìtìbìtì ẹ̀dẹ̀lẹ́rùn á pa nìyẹn. ẹni tí èèyàn bá ṣe mọ̀dàrú. wọ́n bá ṣe màdà tó bá fi dúdú pè fífún níwájú olúwa ayélujára ló pa ìmàlẹ̀ ò fẹ́ ẹjọ́ bàbá kì í ṣe bẹ́ẹ̀ níbí. àìpẹ́rù mọ́lẹ̀ yín báyìí ìyẹn lè gbé mọ́lẹ̀ yín kéèyàn kàn wá fi ọ̀rọ̀ yẹn kan lọ́ mọ́lẹ̀ lọ́dọ̀ yín. dáadáa ó ṣeé ṣe ó ṣeé ṣe ṣùgbọ́n ara ẹni tó wá láti ìlú òyìnbó torí ọ̀rọ̀ ayélujára. téèyàn sì wá láti ìlú òyìnbó láti wá fi ọ̀rọ̀ rẹ̀ lọ ayélujára lọ́dọ̀ yín. ó wà a máa ṣe níbí ayélujára wà ń bí ẹ̀dẹ̀lẹ́ràn wà ń bí gbogbo àwọn òòṣà wa tí à ń bọ ní ilẹ̀ kálẹ̀ gbogbo ẹ̀ ló wà ń bí
lọ́dọ̀ wa níbí a ní olúwẹ̀ a ní ayélála a ní ẹ̀dẹ̀lẹ́rùn ẹni tó bá ní ìṣòro tó bá ní nǹkan tó ru lójú kó wọ́n fọ̀rọ̀ ara ẹ̀ bá ayélála á jẹ́ gbé ìjà. yóò sì gbé níjà. bàbá ẹ̀ṣẹ̀ tó béèrè yìí náà ní àgbàlá yín dá ẹ̀ṣẹ̀ wà yìí òòṣà mélòó ni bẹ́ẹ̀ ń bẹ̀. wọ́n pọ̀ ìgbà tẹ́dẹ́ bí a ti lọ sójú òòṣà ó dà pé next program wa ń sìn. kí n tó kò mí yẹn lẹ́tì mọ̀ mí débẹ̀ bàbá. bóyá ká lọ káwọn èèyàn lè kó mà sọ pé bóyá kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. ẹ má jẹ́ kí n yá bàbá ẹ má jẹ́ n gbé sórí ètò. so ẹni tó bá fẹ́ rí i kó fojú ara rẹ̀ kó wá wò kó wá fojú ara rẹ̀ rí. tó pé mi gan ẹ sì mọ̀ mí débẹ̀ láìpẹ́ yìí. àwọn òòṣà wà ẹ máa ń dárúkọ. òòṣà wà bí ayélálá wà ń bí ẹ̀dẹ̀lẹ́rùn wà ń bí òmùpán wà ń bí màpó rẹ̀ wà ń bí omi ńlá wà ń bí. ẹ dárúkọ òmùpán. òmùpán kí lẹ fi ń ṣe. olúwẹ̀rí ni ìmàlẹ̀ wa ń bí ni. iṣẹ́ kí lẹ ń fòun ṣe tiẹ̀. kò síṣẹ́ tí ò lè ṣe ẹni táyé bá gbógun tì ẹni tó bá ń wá àlùyọ àwa bá. bàbá ẹ ń dárúkọ ayé bẹ́ẹ̀ ni pé ẹ ti ẹ bẹ̀rù wọn rárá. àwa là ń fún wọn lóúnjẹ àwa là ń bọ wọn aṣojú wọn ni wá àjọ ń jẹ àjọ ń mu ni àjọ ń ṣèpàdé ni. bàbá n fẹ́ béèrè kan káwá ní pé ẹni táyé ń ṣe nísìn wà báyìí àbí bí àjẹ́ ló wà lọ́rọ̀ rẹ̀ bí oṣó ló wà lórí ọ̀rọ̀ rẹ̀ wà báyìí pé àwọn ayé ń dòun láàmú abẹ́ ẹ̀yẹsẹ́ wò fún eré páyé ń dà láàmú ẹ wá gbé ìgbésẹ̀ pé fẹ́ bá a bẹ àwọn ayé ẹ wá bẹ̀ wọ́n wọ́n ìgbésẹ̀ wo ló kù tẹ́ gbé bàbá. ìgbésẹ̀ tó kùn ní pé a lọ bá ayé lára ni nígbà tá a bá ti bẹ̀ wọ́n ẹni tá a bá fọ́ lọ́n bẹ̀ tí ò bá gbà tá a bá fẹ̀sùn bẹ́ẹ̀ kò burú o a lọ bá ayé lára ni káyé lára ṣe wọ́n mọ́ṣẹ́ ẹni tá a bá pàrọwà fún ẹni tá a bá pàrọkù pẹ̀lẹ́ fún tí ò bá gbà ẹni tá a bá ní kó jèbù rẹ tí ò bá jèbù rẹ àrùn ayé lára káyé lára mú kúrò lọ́nà torí pé a ti pọ́nlé a ti bẹ̀ a ti pàrọwà fún òun yarí òun ṣagídí the next thing to do is a lọ fẹ̀sùn ẹ̀ sọ́dọ̀ ayé lára káyé lára handle case yẹn àwa máa yọwọ́ ti wa kúrò nú ẹ̀. ẹ dúró náà bàbá bẹ́ẹ̀ sì wáyé nísìnyí báyìí ìmọ̀lẹ̀ yín ti pààyàn. nǹkan tébù. nínú ọdún tá káàtì wá sọ pé nínú ọdún tá a wà yìí yóò ti pààyàn tó yẹn mélòó. kí n gbàdúrà kí màlẹ́ máa pa ènìyàn àwọn aṣebi aṣèkà ní màlẹ́ pa. aṣebi náà ni mò ń sọ bàbá. a ti lè rí tó méjì mẹ́ta. nínú ọdún yìí tó sì jẹ́yìn gẹ́sì mọ̀ pa ìmọ̀lẹ̀ yín ló pa á. pẹ̀lú ẹ̀bẹ̀ gan-an fi tún pè wá pé ká lọ sọ̀rọ̀ ẹ̀. bàbá. ṣèbí tá a bá débẹ̀ wá fojú ara rí. ẹ jẹ́ n béèrè yìí náà tí ìmọ̀lẹ̀ bá pààyàn bó lọ sí mọ̀ ìmọ̀lẹ̀ ló pariwo níbẹ̀. kò sí bí ìmọ̀lẹ̀ bá ṣe pààyàn tí a ní mọ̀ torí a tóbi tí àwọn Yorùbá sọ pé ó sanra kú lọ́dọ̀ tiwa níbi Olúwẹ̀rí ló pa. lọ́dọ̀ tí yín bí Olúwẹ̀rí ló pa. Olúwẹ̀rí ló pa. ǹjẹ́ tó ní àwọn àpẹẹrẹ míì àbí tó wà kàn ti sanra nìkan. tó bá ti sanra ni kó tó di pé ó kù yẹn á ti sọ̀rọ̀ á ti sọ nǹkan tó bá ṣe. á ti sọ̀rọ̀ á ti bí kí ló ṣe á jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò bá sí ìdáríjì fún Olúwẹ̀rí á pa èmi ẹ̀wà tá a bá bẹ Olúwẹ̀rí wọn náà wọ́n sì wọ́n ní ẹni o Olúwẹ̀rí á fi sílẹ̀ bọ̀ tèmi Olúwẹ̀rí á sọ pé ẹ̀ṣẹ̀ ẹ ti kún pé wọn tún lè dáríjì má ó lọ nìyẹn. kábíyèsí mo fẹ́ béèrè yìí ní ilẹ̀ yín bí báyìí ní àyàgbà tá a wà yìí ní gbogbo ilẹ̀ kálẹ̀ ní orí ìwádìí tèmi ṣe wọ́n ní ẹni tí mọ̀lẹ́ bá pa àbá ní ayélujára ló pa ò pé wọ́n yìí sin òkú wọn lé wọ́n yìí gbà kan sin òkú wọn. inú igbó ni yàrá ọ̀bọ tólúwẹ̀rí bá pa èèyàn níbi inú igbó la máa gbòkú ẹ̀ lọ. inú igbó lẹ́gbòkú ẹ̀ lọ. inú igbó ni. ọ̀rọ̀ yìí ṣe yé mi nísìnyí irú mọ̀lẹ́ yín tẹ wá ń sìn yìí ǹjẹ́ lè bá wa tábàdàn tó fẹ́ fi mọ̀ ṣàbò ó fẹ́ fi mọ̀ ṣe àbò ara rẹ̀ kí ọwọ́ ayé mọ̀ bàbá tó fẹ́ mọ̀ sìn gẹ́gẹ́ bí àwọn òòṣà yòókù torí pé mo gbọ́ pọ́n gba ògún tí ẹ lè gba ayé lára yín náà bẹ́ẹ̀ kó wá gbà lọ́dọ̀ yín. dáadáa wọn gbà á béèyàn bá fẹ́ gbà á máa ṣe ayé lára fún wọn ní bá a ṣe máa ṣe á gbé lọ á máa bọ́ á jẹ̀ máa gá èdè. bàbá ṣé ìṣe nǹkan tó léwọ̀ pọ̀ tó jẹ́ pé àwọn ò ní lè gbà á tó yẹ pàgbára wọn ò ní gbé. no ìwọ ẹ ò pọ̀ a máa ṣàlàyé fẹ́ nìyẹn kò ní ìyàn lára kò ní ìyàn lára ayélujára ò ní ìyàn lára but àwọn ọ̀tá ló máa ń fèsì. ọ̀tá ló máa ń fèsì. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà mi dùn bàbá ẹ bá ń dárúkọ àwọn òòṣà yòókù tẹ́ ń dárúkọ lọ bàbá. òrìṣà lówó lọ́mọ wà. lówó lọ́mọ. iṣẹ́ kí lẹ̀ ń fi hàn ṣe. ẹni a ní lówó lọ́mọ òòṣà tó fúnyàn lówó tó tún fúnyàn òòṣà tó fúnyàn lọ́mọ.
òòṣà tí ń fún yàn lówó tó tún wá ń Tó fún fún yàn yàn lọ lọ́mọ. ẹ bá ń dárúkọ rẹ̀ lọ bàbá ẹ máa ń dárúkọ Ọba ló ayé wà. ọba ló ayé. Àgádágìdì ọkùnrin àgbàdógbò olóko gbúdọ̀ ṣẹ òun ni ọlọ́pàá àwọn gbogbo igbarúmọlẹ̀. Èyí ò lágbára púpọ̀ nù bàbá iṣẹ́ kí lẹ̀ ń fi ṣe. Òun ni ọlọ́pàá tí ayélujára bá fẹ́ pààyàn bí tí àwọn òòṣà tókùn bá fẹ́ pààyàn tẹ́nìyẹn bá sá àwọn òòṣà yẹn á wá ran kó lọ arrest ẹnìyẹn wá. Ọba ló ayé yẹn lá mú ẹnìyẹn. Ẹ̀yin ń bọ́ tí kí lẹ̀ ń fi ṣe iṣẹ́ kí lẹ̀ ń fi ṣe. Òun lọ́lọ́pàá agbọ́dọ̀ bọ̀ òun lọ́lọ́ ẹgbẹ́ yẹn bá sìkì tí àìsàn yẹn bá dojúrú kó tó di pé a tún ṣe anything a tún fún lóògùn àbí a tún ṣe ìgbésẹ̀ kankan ọba ló ayé là á kọ́kọ́ lọ bọ́. Ẹ kò bọ̀ ọba ló ayé. Gbogbo àìsàn tó wà láyé yìí káwọ́ ẹ̀ ló wà. Káwọ́ ẹ̀ ló wà. Ẹ máa dárúkọ àwọn mìíràn tẹ̀tún ní lọ. Èṣùn wà, Ògún wà, Àjìjà wà, Ọbàtálá wà. Bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ bá ń dúró mo mọ̀ pé òòṣà pọ̀ ń bí torí inú kọ́ńpáàdì. Inú àgbàlá wa tóbi. Ó fẹ̀ tó. Bàbá wọ́n lóògùn pé méje sí lóòótọ́ ni. Ògùn pé méje o. Ṣé ẹ mọ̀ bàbá bá ń dárúkọ àwọn ògùn náà. Ògùn pé méje but Ògún táwa máa ń bọ níbi ó wà níwájú ìta níbẹ̀. Ok bàbá. A máa ń fi ajá bọ́. A máa ń fi ìjàpá bọ́. A máa ń fi àkùkọ adìyẹ bọ́. A máa ń fi ẹja àjàbọ́ bọ́. Ìyẹn ní tògún. Tá a bá fẹ́ treat kéèsì Ògún ìyẹn á jẹ́ ọjọ́ mi kéèsì Ògún gan ó tó odidi program kan. So ká má mẹ́nu lọ́bẹ̀ lónìí. Kéèsì Ògún odidi program kan. Bàbá ẹ tún á dárúkọ Èṣù. Ọ̀là olóògiri òkú abániwọ̀rọ̀ bá rí dá ọ̀tá pẹlẹbẹ tí sáwọ nínú ibú òkúta aláàṣẹdìgbò Èṣù nìyẹn. Bàbá ṣe ẹ rántí pé àwọn mùsùlùmí Èṣù náà la máa ń lọ jùkò fún Mẹ́kà o. Tí wọ́n nìyẹn bọ̀ tí wọ́n làwa máa ń bọ níbí. Kí ni ìdí tẹ́yìn fi gbé tẹ́yìn ń bọ̀ tẹ́yìn ò mọ jùkò fún. A pe kíní kan ní ọ̀là òlú òun ni ọ̀là ará ìlú. Tá bá ń fọwọ́ tá bá ń fọ́là tá bá ń fọ́rọ̀ lọ́dọ̀ tiwa ń bí Èṣù la máa ń bá. Èṣù tiwa ọ̀kẹ́ ń ṣe èyí tó ń kọ sínú Bíbélì tó pè ní Sátánì. Ẹni tó ń interpret ẹ̀ ló dá wàhálà sílẹ̀. Èṣù tiwa ọ̀kẹ́ ń ṣe bí ire lèṣù máa ń ṣe. Kì í ṣe Sátánì tó wà nínú Bíbélì. Bó ṣe jẹ́ nìyẹn akọ ẹran la máa fi ń bọ Èṣù. Bàbá irú àmọ̀ràn wọn lè á lè bá wa gbà wọn tó jẹ́ pé wọn nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé díẹ̀díẹ̀ ni òye á máa yé wọn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè most of them wọn ó ti ń yé wọn wọ́n ti ń padà sílé. Ìṣẹ̀ṣe là gbà. Ìṣẹ̀ṣe òun la délé ayé bá. Àwọn èèyàn ó ti ń yé wọn wọ́n ti ń padà sílé wọ́n ti ń ṣèṣẹ̀ṣe. So àwọn tó kùn náà àti ẹgbẹ́ Olódùmarè kó yí wọn lọ́kàn padà wọ́n darapọ̀ mọ́ agbo mímọ́ torí agbo wa agbo mímọ́ ni. Agbo mímọ́ ni. Agbo mímọ́ ni a fi ṣe a kì í ṣe bí. Bàbá àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì wọ́n mọ̀ ní àwọn oníṣẹ̀ṣe pálá ìgbàgbọ́ ni wọ́n. Wọ́n ya wèrè ní orí àwọn mùsùlùmí tó sọ bẹ́ẹ̀ dàrú ni. Orí wọn dà wọn ò mọ nǹkan tó ń ṣe ṣèbí wọ́n fowó wọn jẹran ní Saudi wọ́n fowó wọn gbádùn ní Saudi àwọn kírísítẹ́nì tó bá ní oníṣẹ̀ṣe pé ṣe kíni kan pálá ìgbàgbọ́ ni orí wọn ti dàrú ni wọn ò mọ nǹkan tó ń ṣe ni kò sí ẹni tó jẹ́ pásítọ̀ tó wà ní Nàìjíríà ń sìn tí orúkọ ò sí ẹ̀dà Ògún ṣe kíni kan Ọya ṣe kíni kan Ifá ṣe kíni kan náà jẹ́ kán lọ wo background wọn àti ilé oníṣẹ̀ṣe náà ti jáde tó bá yẹ pé wọ́n ti pa wọ́n sọnù ní kékeré ni ṣé wọ́n lè máa ṣe pásítọ̀ ni but bí dà pé ìfẹ́ ta ní kò sí pásítọ̀ kan tó jáde tí ò wá láti ilé oníṣẹ̀ṣe wo àwọn mùsùlùmí wọ̀nyí wọ́n kàn change orúkọ wọn ni gbogbo wọn pátá ìpilẹ̀ṣẹ̀ wọn láti ìṣẹ̀ṣe wá ni wọ́n kàn change ni ìgbà tí wọ́n gba ẹ̀sìn tí wọ́n ní Ọ̀ṣun gangan kó máa fẹ́nu tàbùkún wà but wọ́n máa jẹ̀yà láìpẹ́ láìjìn bó ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹ jẹ́ n sáré béèrè ìbéèrè yìí ná nínú ká ṣètùtù àti ká ṣoògùn èwo ló dáa jù. Ètùtù la gbà wọn ló tètè máa ń gbà jù
béèyàn bá ní èsì sí ara tí wàhálà bá wà ní ìdíwọ́ ẹ̀jẹ̀ yẹn bá wà ní àgọ́ ara ẹ̀ tó bá ṣoògùn oògùn ò ní ṣiṣẹ́ tó bá ṣètùtù ètùtù àgbà. tí ẹ bá ṣètùtù ètùtù àgbà. ètùtù àgbà bó ṣe jẹ́ nìyẹn olóòtú. bàbá mo fẹ́ béèrè ìbéèrè yìí o ẹ dákun ṣé ẹ lè tọ́jú ẹni tó bá ní stroke. dáadáa a máa ń tọ́jú wọn níbí. ẹ tọ́jú ẹni tó bá ní stroke. ara àyá. tó sì jẹ́ pà nírun owó dànù. mo ní ara àyá. torí pé stroke lílé yìí àwọn míín sọ pé àwọn ń wò ó àwọn ń ṣe kinní kan tẹ́yìn bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá fẹ́ tọ́jú ẹni tó ní stroke ẹ fún tọdún mélòó ẹ fún tóṣù mélòó. ó depend bó bá ṣe hùpọ̀ ẹnìyẹn sí àárẹ̀ mi 6 months èmi 3 months àárẹ̀ lé 1 month àárẹ̀ lọ́dún kan èmi wà ó ti parí a sì fẹ́ máa boost system ẹ̀ ni. so a lè sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn a lè sọ ìgbà àti àkókò tára èèyàn lè dá but a fi dá gbogbo wọn lójú pé wọ́n máa gba àlàáfíà torí àkókò wa. bẹ́ẹ̀ ni bàbá lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé mo sọ pé tí èèyàn bá wá sọ́dọ̀ yìí pé tẹ bá ba yẹ̀ṣẹ́ wò sẹ́yìn náà máa yẹ̀ṣẹ́ wò. wọ́n máa ń yẹ̀ṣẹ́ wò babaláwo ni mí. ṣe kí lẹ fi ń yẹ̀ṣẹ́ wò torí pé nǹkan táwọn èèyàn ń lò pọ̀ ààrẹ tí ń lo ẹ̀rìndínlógún ààrẹ tí ń lo kẹrin ààrẹ tí ń lọ pẹ̀lẹ́. Ọ̀rúnmìlà ni mí pẹ̀pẹ̀rẹ̀ tá à ń pè ní ọ̀pẹ̀lẹ̀ òun lèmi máa ń lò. pẹ̀pẹ̀rẹ̀ tá à ń pè ní ọ̀pẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni. kí ni ìdí tẹ́yìn fi ń lo ọ̀pẹ̀lẹ̀ kí ni ìdí tẹ́yìn fi ń lo ọ̀pẹ̀lẹ̀ tẹ́yìn máa lo àwọn ẹ̀rìndínlógún. nǹkan tí mo bá lọ́wọ́ àwọn bàbá mi ni mò ń lò. nǹkan tẹ́ ẹ bá lọ́wọ́ àwọn bàbá yín. òun lèmi ń lò. ẹ ní nǹkan mìíràn lò lẹ́yìn rẹ̀. ǹjẹ́ bá sì wò ó dá mi lójú pé. dá mi lójú ṣáká ni. dá mi lójú ṣáká ni. ó dá yín lójú ṣáká ni. ṣáká. ẹ mọ̀ pé ọba Solomoni ń ṣe àwọn ètò kan ní ìsìn tó jẹ́ pé yóò fi nǹkan sínú agolo tó jẹ́ pé. ẹni tó bá fẹ́ ṣe ó lè wá ṣe fún mi mo rẹ́dì. ẹni pé. béèyàn bá fẹ́ ṣe irú ẹ̀ fún mi kó wá ṣe mo rẹ́dì kán pè mí. kó wá ṣe fún yín ẹ̀rẹ́dì. mo rẹ́dì. tí n bá pọ̀ ọba Solomoni wá ní ìsìn pé kó wá ṣe fún yín. ọba Solomoni èmi ni ní Ondo State èmi ni babaláwo àkọ́kọ́ tó kọ́ interview tẹ bá lọ wo péjì ẹ̀. ẹ dúró bàbá o ọ̀rọ̀ yóò ti yé mi. ẹ ní ọba Solomoni. èmi ni nọ́mbà 1 tó kọ́ interview ìgbà tó wá sí Ondo State yìí. bó ló ṣe dá yín mọ̀. we are childhood friends ọ̀rẹ́ àti kékeré ni wá. tẹ bá lọ wo péjì ẹ̀ ríṣẹ́ tí mo ṣe níbẹ̀ ìgbà tó interview mi. ẹ dákun ẹ ní bínú pé àkókò yín o ẹ ní bínú. ẹ bá ń sọ pé a ní àkókò tó pọ̀. ọ̀rọ̀ yín yé mi bàbá ẹ bá ń sọ díẹ̀ lára ọ̀rọ̀ yìí lára nǹkan tẹ̀yìn àti ọba àwọn ìgbà tẹ̀yìn àti ọba Solomoni tẹ́ ẹ fi lò ẹ bá ń sọ díẹ̀. mo ní ọba Solomoni àjọ jẹ́ ọ̀rẹ́ ni ṣebí ọba Solomoni ìlú ẹ̀ níbí. àjàgbá ẹ̀ ní ìlú ẹ̀. nílùú ọba Solomoni. bẹ́ẹ̀ ni ìlú ìyá ẹbí ló ti dàgbà àjọ wà ní kó tó di pé ó travel. so ọba Solomoni ọdún ni kì í ṣàìmọ̀ fólókò mi òun náà ò lè sọ pé òun ò mọ̀ mí so bó ṣe jẹ́ nìyẹn. ẹni tó bá ń fọ́lù ẹ̀ wọ́n á rí pé ó ti interview mi rí tí mo dábàá fún àwọn èèyàn tí mi ò rí tó jẹ́ orúkọ wọn nìkan ni mo rí tí gbogbo wọn jẹ́ sọ pé ó rí bẹ́ẹ̀ bí èèyàn bá lọ wo péjì ẹ̀ about 2 years ago. bàbá tàbá rẹ̀ ní ti di ẹ̀yọ́ torí pé mo fẹ́ fi ọ̀rọ̀ ọba Solomoni yẹn lẹ̀ níjọ́ tí mo bá padà wá bí ẹ̀yìn tó wá ní àwọn ìbéèrè kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí bọ̀ torí àkókò yín mo rí pẹ́ẹ́rẹ́ lákòókò fún mi lónìí àmọ́ ẹni tí díẹ̀ bá yọ tẹ̀ lè tọ́jú ẹ̀. àtọ́jú ẹ̀ oògùn ni àfúnlóògùn ẹ̀ á lọ. bàbá tí a gbogbo nǹkan tí mò ń dárúkọ látàrí ti sọ pé tọ́jú. ìwọ gbé kan wá náà àbí kó gbé méjì wá kó wò ó náà tó bá ti bọ̀ kó gbé wẹ́ bóyá ẹni tó bá sì tó gbé wọn wá kó wá fún wọn test mi náà mo ní àtọ́jú ẹ̀. mo ti mọ̀ nǹkan tí ń béèrè lọ́wọ́ yín ní sẹ́ẹ̀ tọ́jú wèrè náà. wèrè alágànná gbé wọn wá kò ṣe 2 3 4 5 láti tọ́jú níbí yìí. ẹ ń tọ́jú wèrè bàbá. mo ní kó gbé wọn wá gbogbo ẹ̀ là ń ṣe níbí. ọ̀rọ̀ yín ti yé mi tẹ́ bá wà lẹ́ ń tọ́jú wèrè mo sáà pè lè tọ́jú ẹ̀ tó bá ní wárápá. mi ò kì í ṣe yín o. kí ìdí tẹ̀ fi mọ̀ tọ́jú wárápá. ẹni tó bá tọ́jú ẹ̀ tó ní wárápá tó bá yá kí ni ìyá reflect lára ọmọ ẹ̀. dásí kọsẹ̀ wo ìròyìn ò dáfọ̀ ojú gbà wo orí iṣẹ́ ńlá mo gbà wo iṣẹ́ ńlá náà
Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting, concert shooting. so mo cancel ẹ̀ níṣẹ́ mi ò kì í ṣe. bàbá ṣé ẹ ti fìgbà kan ṣe rí ni. mi ò kì í ṣe ní tí mo bá lẹ́nu àgbà ni wọ́n ti wọ́n ní mi ò kì í ṣe wọn kì í gbé wọn wá sí kí àmì mi ò kì í ṣe. bàbá àwọn kan nígbàgbọ́ pọkàn ọ̀run wà àyà ọ̀run wà ṣó èlò tọ́ ni. òótọ́ ló wà béèyàn bá ní ọkọ ọ̀run àti bímọ aláyè yá léwu àti ní ọkọ gan alágbára béèyàn bá ní aya ọ̀run àti kó ní ìyàwó kó bímọ aláyè yìí tó bá lọ fẹ́ ìyàwó wá pa á lóun ò fẹ́ pé kò ń òun inú odò la ti ń ṣiṣẹ́ wọn ọkọ ọ̀run aya ọ̀run inú odò la ti ń ṣiṣẹ́ wọn odò tó bá ń sàn gbogbo yẹn iṣẹ́ wa ni ká di ẹrùn ẹgbẹ́ gbogbo yẹn iṣẹ́ wa ni. bàbá ẹni tó bá lọ́kọ ọ̀run yẹn irú àwọn àpẹẹrẹ wo ni mo rí. béèyàn bá ní ọkọ ọ̀run á máa rí i pé wọ́n bá òun sùn lójú oorun tó bá ti rí sẹ́yìn tó máa pẹ́ ẹ̀yìn ní ọkọ ọ̀run. ẹni tó bá láyà ọ̀run náà yóò mọ̀ nípa. a máa rí i pé òun bá èèyàn sùn lójú oorun. that is the first sign. bàbá wọn pèsè kan dàlútẹ̀. dàlútẹ̀. bẹ́ẹ̀ni. mi ò máa ń pa ẹ̀. ẹ mọ̀ nípa ẹ̀. kí náà ń pè ní ẹ̀pọ̀nrí náà. ìpọ̀nrí. bẹ́ẹ̀ni. wọ́n bá fẹ́ yẹ ìpọ̀nrí èèyàn wò nìyẹn. wọ́n fẹ́ yẹ ìpọ̀nrí èèyàn. wọ́n fẹ́ wo nǹkan tó mú wá látọ̀run. wọ́n fẹ́ mọ nǹkan tó mú wá látọ̀run. ṣé kò sáà ti pé nǹkan tó fi ń ṣèyàn jàǹbá. ọ̀rọ̀ yín ti yé mi bàbá. ní ìkálẹ̀ bí nígbà tí mo débi mo gbọ́ pé wọ́n ń pe iṣẹ́ kan ní àtàgbà. kí náà ń pè bẹ́ẹ̀ bàbá. àtàgbà wà ó jẹ́ ọfà ẹni bí tó máa ń ta fún yẹn ẹni tí ìtàgbà bá wà láàyè kò ní lè sùn kò ní lè gbádùn ara máa gbóná ní àìsàn ní sá gbogbo ara máa ń ní ní àdìgbà tó bá yọ síta. àgbà tó máa tó yọ síta. tó bá yọ kúrò lára ẹ̀. sẹ́yìn náà lè bá yàn yọ. a máa ṣe gbogbo ẹ̀ tó bá tàyàn lọ́fà a máa yọ níbí. ẹ máa yọ níbí. bẹ́ẹ̀ àmọ́ sẹ́yìn náà lè ta àtàgbà. mi ò kì í ta kò ta mọ́. ẹ mọ̀ kò ta kì í ṣe káwa tọ́jú yẹn la mọ̀. ká tọ́jú yẹn là ń ṣe níbí àfi dákún ìṣòro yẹn. ẹ dákún ìṣòro yẹn. ẹ mọ̀ pé àwọn irú iṣẹ́ báyẹn náà nígbà míì ó máa ń jẹ́ nǹkan bíi ká fi tọ́jú yẹn náà. ká tàyàn ní ìtagbà àfi tọ́jú yẹn afẹ́ fi pànìyàn náà afẹ́ fi dá wàhálà sọ́rùn èèyàn ni mi ò kì í ṣe bọ̀ tẹ́ni tó ń bá gbé wá bí màá yọ màá wẹ̀ ara ẹ̀ á yá. bàbá torí gẹ́gẹ́ bí ẹ ti ń sọ̀rọ̀ ní ìsìn ẹ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwò dáadáa inú mi sì dùn àmọ́ ká lọ pé yìí ní gẹ́gẹ́ fúnra yín nìsín ẹ̀ ń lọ títì àwọn kan wá dá yín dúró pé lágbájá ohun kankan báyìí ó wá ṣẹ̀ṣẹ̀ bí àwọ̀ kékeré ó fẹ́ ṣẹlẹ̀ bí àwọn àgbà yín létí àpọn kan bá yín jà kékeré irú ìgbésẹ̀ wo lẹ́gbẹ̀ẹ́. kí ni mo fẹ́ ṣe Olódùmarè fún wọn lágbára ni tó bá lù mí tó bá yàn mí jẹ tó bá jẹ́ èmi nígbàgbọ́ pé wọn ò mọ̀ mí tó bá mọ̀ mí ni wọn ò ní ṣe bọ̀ tó bá rí i pé wọ́n wá sí tó bá lọ tó bá sọ wọn pé ṣe mẹ́ni tẹ́ wọ́n mọ̀ pé wọ́n máa padà wá bí láti wá bẹ̀ bọ̀ tí wọ́n bá padà wá àwọn tó wà lẹ́yìn mi tó bá lọ fìyà jẹ wọ́n èmi kọ́ mo rán wọn ṣẹ́ torí èmi kọ́ nìkan ni mò ń rìn
èmi àtàwọn ta ló máa lẹ̀mí lájọ rìn so bí èèyàn bá rọ̀ fún mi láìṣẹ́ láìrẹ́ wọ́n padà wá bẹ̀. ẹ̀dọ́ bàbá ẹ ní ẹ̀yin nìkan nìkan lẹ́ ń rìn àwọn irúmọlẹ̀ yín lẹ́jọ́ ń rìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé nìsín ṣé ẹ ti rí àwọn irúmọlẹ̀ yín rí ni àbí. ṣé èmi wọn ò jọ máa sọ̀rọ̀ ni èmi wọn jọ ń sọ̀rọ̀ ṣèbí àjọ ń gbé bí yìí ni. ẹ̀ ń bá irúmọlẹ̀ yín sọ̀rọ̀. àjọ ń sọ̀rọ̀ ni. kì í ṣe pé ẹ̀ ń rí òòṣà wọn kì í ṣe ọ̀rọ̀ òòṣà mú sọ̀rọ̀ páwọn gangan ẹjọ́ ń fi ojú rí ni. ọmọ kékeré ń ṣe ọmọdé ni ajá ìsìn ni ẹ ò mọdẹ èmi ọba ó yẹ mí mọ bá mo lè ní àtàwọn òòṣà mi jọ ń sọ̀rọ̀ tó ń bi mí pẹ́. kábíyèsí o bàbá torí pé ó ṣe mí kàyéfì ni ó ṣe mí kàyéfì ni. ibi tó màmá ló sọ̀rọ̀ ọmọ yín. ó yé mi bàbá èmi náà mọ̀ pé ibi tí mo mọ̀mọ́ ni mo sọ̀rọ̀ mọ́ àmọ́ àwọn ìbéèrè mi nígbà míì èmi náà mọ̀ pé mo má gọ̀dá níbo ẹ̀ níbínú ni bàbá. mo ní èmi àti àwọn òòṣà mi jọ máa ń sọ̀rọ̀ àwọn tàlẹ́mọ̀lẹ̀ tèmi àti ẹjọ́ ń lò mo ní mo rí wọn àjọ ń sọ̀rọ̀ ṣé ìyẹn ló wá yà á lẹ́nu ni. ó yà mí lẹ́nu ni bàbá ó tó bà mí lẹ́rù. kì í ṣe iṣẹ́ ẹni ṣèbí iṣẹ́ sọ̀rọ̀ ló ń ṣe. bẹ́ẹ̀ ni bàbá. iṣẹ́ tèmi nìyẹn èmi ni mo mọ bí a ṣe jọ ń lò èmi àtàwọn tó ní mí èmi kọ́ mo níra mi àwọn tó ní mí pọ̀. bàbá tàbá rẹ ni tó jẹ́ wípé yálà wọ́n bá jà wọ́n bá fa wàhálà gidigidi tó sì di pé ó ti fẹ́ dasẹ́ rẹ̀ bàbá sẹ́ẹ̀lì bá wa gbàrú ẹni bẹ́ẹ̀ lẹ̀. lágbára Olódùmarè á ṣeé ṣe tó bá débí tá a bá fi ọ̀rọ̀ ẹ̀ tó àwọn tó ní ilé ayé lọ́wọ́ pé kán fi sílẹ̀ tí wọ́n bá fi sílẹ̀ á darí ẹ̀ sọ́dọ̀ ayé lára. ẹ nígbàgbọ́ nínú ayé lára púpọ̀ gan o bàbá. òòṣà wa ni. òòṣà yín ni bàbá ẹ má bínú ìbéèrè tí mo tún fẹ́ béèrè ó lè fẹ́ jọ má gbọ́ ẹ bínú bàbá. wọ́n ní nínú ìkálẹ̀ wọ́n nípa àgbà ló pọ̀ jù bẹ́sẹ̀ lóòótọ́ ni. àgbà. wọ́n láwọn àgbà ló pọ̀ jù. àgbà wà ń bí a máa ń dàgbà a máa ń darúgbó níbí. kì í ṣe ìrìn ọ̀rọ̀ mi ò tí ì yé yín bàbá. wọ́n láwọn àgbà àwọn àgbà. òun náà lèmi sọ yìí mo ní a máa ń dàgbà a máa ń darúgbó níbí sáré ibi tí ò sí àgbà ni ẹyin tí kò sí àgbà lọ́dọ̀ sí yìí. wọ́n bá sọ pé àwọn àgbà ṣe bí àwọn àgbà. wọ́n ní wọ́n pọ̀ jù ń bì báyìí ni. kò síbi tí ò sí. ó wà nílùú mi. ṣé ẹ fojú rí wọn rí ni. màjá lọbẹ àwọn tá à ń fún lóúnjẹ ni àwọn tá à ń rán níṣẹ́ kún túyàn sílẹ̀ ni àtúnlé máa tó àṣírí wọn síta. Awo ni mí nǹkan pè láwo ni àṣírí mo ṣe jẹ́ nìyẹn. tí wọ́n ń pè ní awo ni àṣírí. àṣírí ẹja máa fi lè ṣe lọ lóòótọ́. ẹ jẹ́ n béèrè béèrè bíi méjì sí mẹ́ta sí ẹ má dákun ẹ má bínú bàbá. kò sí àyè mọ́. èmi náà mọ̀ pé kò sí àyè mọ́. èmi náà mọ̀ ẹ dákun bàbá ẹ fún mi láyè kékeré yìí bàbá téèyàn bá bí ọmọ ọdún mẹ́ta sọmọ ọdún mẹ́rin tọmọ náà ò lè rìn ọ̀nà wo là á gbé gbà. àbífá léèrè ó lè jẹ́ iṣẹ́ ọwọ́ ayé ó lè jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn òbí ẹ̀ àbífá léèrè àbí àwọn onílẹ̀ lè ràn tó fà á ìṣòro yẹn torí ìṣòro ni. ìṣòro ni à á béèrè níbo ló ti wá kí ló ṣẹlẹ̀ tífá bá ti fi ọ̀nà hàn wá àárúbọ á ṣètùtù. bàbá ẹni tí nǹkan ọmọkùnrin lò bá wa ṣiṣẹ́ ńkọ́. oògùn là á lò fún. ẹ tọ́jú rẹ̀. à á lo oògùn fún ìyẹn sì tọ́jú à á kí àwọn àgbo fún ni á jẹ́ padà wá. ẹ kí àwọn àgbo fún. àgbo ni àgbo ló nìdí. tabarẹ́ni tó jẹ́ pé yálà ojú ló ń yọ lẹ́nu ẹ mọ̀ kán pé àìsàn ojú kan ní cataract. mi ò kí ń tọ́jú ojú. ìtọ́jú ojú kí lè á mọ̀ nípa ògùn òru. òkú mi ò kí ń tọ́jú ẹ̀. ẹ ìtọ́jú ẹ̀ bàbá inú mi dùn sí torí pé èmi máa ń nífẹ̀ẹ́ nǹkan téèyàn ò bá lè ṣe kó sọ pé òun ò lè ṣe nǹkan téèyàn bá lè ṣe kó sọ pé òun lè ṣe inú mi máa ń dùn torí pé àwọn babaláwo míì wà tó jẹ́ wípé wọ́n á sọ pé nǹkan báyìí mo lè ṣe tábà dẹ̀ wádìí wọn tán wọ́n á láwọn nǹkan tán lè ṣe ń bẹ̀ lè mọ́jú méjì sí mẹ́ta lọ. èyí tí mo bá lè ṣe ni mò ń sọ èyí tí mi ò bá lè ṣe màá sọ pé mi ò lè ṣe ọlọ́pàá ò lè mú wa lé. bàbá mẹ́kẹ́ bá mi gba àwọn babaláwo tó jẹ́ pé wọ́n ń ṣe fọwọ́ àná ẹ̀ tí wọ́n fi ìṣẹ̀ṣe tán fi ń parọ́ bàbá fẹ́kẹ́ bá mi gbà wọ́n mọ̀. ìmọ̀ràn wo mi ò lè gbà ọ́ nímọ̀ kó máa ṣe èyí tọ́wọ́ ọlọ́pàá bá tẹ̀ àṣìbá lọ sẹ̀wọ̀n ni èyí tọ́wọ́ ọlọ́pàá ò bá jẹ̀ tẹ̀ ọlọ́pàá ayé tí ò bá lè tẹ̀ ọlọ́pàá ọ̀run á mú àwọn míì wọ́n ti jẹ ti ọmọ wọn wọ́n ti jẹ́ máyé
àwọn míì wọ́n sáré mọ́tò wọ́n sáré ilé wọ́n fi bà yá wọn jẹ́ àwọn míì wọ́n sọ sí ìdìbò tó máa wọ́n máa jìyà ẹ̀ nígbà wọn ni wọ́n tẹpá mọ́ kó máa ṣe bí kó máa lu 419 tó bá ti bá wàá lọ ṣẹ̀wọ̀n tó bá ṣẹ̀wọ̀n ayé wàá ṣẹ̀wọ̀n ọ̀run bó ṣe jẹ́ nìyẹn bàbá wàá gbowó olówó jẹ òní ṣiṣẹ́ kí n má bàa gbà àkókò yín púpọ̀ mẹ́kẹ́ bá mi ṣàdúrà fún gbogbo àwọn èèyàn wa pátápátá ẹni tó wà Nàìjíríà ẹni tó wà lókè òkun mẹ́kẹ́ bá mi fún wọn ládùúrà. láṣẹ ọ̀sẹ̀ tó rán níyàwó mi sí kọ̀lé ọmọ abẹ́kún jẹ bọ́ bàkàlà sóru wọ́n gbé lájọ́ ogun ogun tèdúró ọgbọ̀n gbé àtọ̀dọ̀dọ̀ mọ́ kọlọ̀bọ̀ mọ́tẹ́rọ awúgbàṣẹ́ ọ̀sẹ̀ tó rádùn nílé kọlọ̀bọ̀ mọ́tẹ́rọ awúgbàṣẹ́ dédé ojú yẹ wò mí náà ní ojú náà ní fọ́ àṣẹ etí yẹ gbọ́ mí náà ní etí yẹn ní di àṣẹ bàbá. wàhálà rọ̀ tán wàhálà rò hì ìpè jànà tán ìpè jànà hì ìpè ní wọlé wa àṣẹ bàbá. àìsàn ní wọlé wa àṣẹ bàbá. ajá jáma náà yẹn ẹkùn ajá ayé ẹni jáma gbà náwó wa àṣẹ bàbá. àwòdé ìjà títí di gbọ́ta nínú mú àwòdé ayé àṣà ayé ẹni gbé wa náà máa lọ àṣẹ bàbá. àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ òun ẹ̀hẹ́ tẹ̀nà ẹ̀ ṣàgbóyà tọ́ àṣẹ bàbá. ìdààmú àìríṣẹ́ àrígbà àmúbọ́ àfàtó èmi jẹ́ tiwa o àṣẹ bàbá. àdàgbà àdògbò àṣẹ bàbá. ire ojú orérí ire akari àṣẹ òjòjò bàbá. ìṣòro dé mà nájà kókó para ọtá lé ẹni dùbúlà àìsàn o àṣẹ bàbá. wàhálà ní jẹ́ tiwa o àṣẹ bàbá. àkàrí ṣe o àṣẹ. àkàrí gbà o àṣẹ. ọ̀nà ọ̀rá sí wa àṣẹ. ọ̀nà ọ̀rá sí wa àṣẹ. ọ̀nà ọ̀rá sí wa àṣẹ. ẹ̀mí wa gùn àkàrí jẹ àkàrí mu o àṣẹ. mo fọ̀ kó tọ̀ràn. bàbá bẹ́ẹ̀kẹ́ bá mi sọ fún gbogbo àwọn èèyàn wa kí wọ́n máa subscribe to the channel wa kán sì máa like kán sì máa comment. Mo fi àkókò yìí pa wà fún ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá mi subscribe sí channel yìí ẹ bá mi tẹ share button ẹ bá mi like ẹ bá mi comment ẹ jẹ́ á develop ọmọ wa yìí ẹ jẹ́ á gbélékè bí a ṣe ń ṣe bẹ́ẹ̀ Elédùmarè náà a máa fi kún ipò wa àṣẹ. a máa fi kún owó wa àṣẹ. ọwọ́ tí a fi ń tẹ̀ ẹ̀rọ párọsẹ̀ ò ní mú ọwọ́ yẹn o àṣẹ. ìdààmú ò ní jẹ́ tiwa o àṣẹ. ẹ jẹ́ á gbé ọmọ wa lárugẹ o ẹ jẹ́ á tẹ̀lé ẹ jẹ́ á fẹ́ràn ẹ jẹ́ á share program ẹ ire lójú owó rí ire aré ni o. eriwo yà àyàgbó bàbá kẹ tó lọ mo fẹ́ fi gbogbo àsìkò yín rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wọ ẹ̀ Àbí Olóòtú pátápátá ẹ dákun gẹ́gẹ́ bí mo ti máa ń sọ mo nídìí kámẹ́rà o mo nídìí laptop bẹ́ẹ̀ sì ni nǹkan ìrìnsẹ̀ náà ń jẹ mí níyà ẹ dákun mo bẹ̀ yín ni. Bàbá ẹ dákun bá ń darúkọ yín fáwọn aládìlẹ̀ kan sí. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín his spiritual eminence ọba Dr. Ọlákìtàn Akínmúṣeré tí gbogbo ayé mà sí ọba Awóyẹmí èmi náà mo fi ń pé ẹ̀kọ́ ayé bẹ̀. ẹ ṣé bàbá. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o orí iṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá náà ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbò Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.